ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀dẹ̀ ọ̀dà bí yóò dáa fún yín o. Ẹ ti jáde láàárọ̀ yìí, jíjáde yín kò ní bọ́mọ aráyé nú. Ẹni ọba lọ ní ọkọ̀nà tẹ́ gbé gbà, orúkọ kò ní dóko, bórodò kò ní bọ̀. Ẹ gbọ́, gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, ẹ ní jò sájò, àjò ni ó jò fún yín o. Ẹ fọwọ́ kọ́lá wálé, ẹ fọwọ́ kọ́lá wálé ni o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ ni máa ń rí ọ́díò fídíò mi. Wọ́n ní bàbá yìí kí ló dé àìrí yín. Mo ní a ti ṣe live fídíò sẹ́yìn ò ti pẹ́, àyè ni ò sí. Àwọn èèyàn wá ní a fẹ́ máa rójú yín. Ojú ọ̀hún rèé o. Ṣé ẹ mọ̀ pé ohun tẹ́ ń gbọ́ ohun èyí sọ̀rọ̀ application òun rèé o. Òun rèé o. Ẹ wo ohun tí mo mú wá fún yín. Ṣẹ́tìrì. Àwọn ọmọ mi kan lọ já wá láàárọ̀ yìí bí ọwọ́ aago 8. Wọ́n ní bàbá ẹ dá wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Ẹ rí. Ṣẹ́rí. Ẹ mọ̀. Èso rere ni. Rere akọ wá lélẹ́yìí. Àwọn ará Akútọ́nu ní Ọ̀họ̀rí wọn a máa pè ní ẹ̀wà ògìdán. Ṣé àwọn ọmọ sọ fún wa ní ètò kata ṣe ń jọ wò tí mo ṣàlàyé fún wa lórí ẹ̀. Lórí rere àti ìsàn kankan ọ̀nà pọ̀ lórí ẹ̀ gan ni. Ṣé rí èso yìí ẹja ẹjọ́ pọ̀ àti takọ àti tabo méjèèjì gbígbẹ rẹ̀ ẹja ẹjọ́ pọ̀ ẹ wá lọ rere yìí. Ṣé rí bẹ́ẹ̀ ti lọ tán ẹ pò papọ̀ mọ́ òrí ẹ tọ́jú ìkálẹ̀. Ìgbóná ni ó dé láti ibì kan ni ó ṣàkíyèsí pé ara rẹ̀ ṣe bákan bóyá ọ̀bọ fara kóńbì kan wọ́n sá ti fi para. Ẹ̀rọ gbóná ni kì í jẹ́ kó lóde ọ̀wọ́lé bá ní. Tí a bá ní mísùsì lára àbí ìgbóná àbí náà kẹ́lẹ́ yẹn alágẹ̀ẹ́sì pé ẹ̀mọ ìpa lára. Gbogbo ẹ̀yin alábíàmọ ẹ ṣe sílé o. Ẹ̀rí. Èso rẹ̀, èso rere akọ àti rere abo. Ẹ yọ ọmọ inú rẹ̀ sọ́lọ̀, ẹ lọ́ kó kúnná, ẹ forí ko ẹ̀mí ìpara. Kódà bára èèyàn bá ń gbóná àbàdì yàtọ̀ sí pé èèyàn ní màlẹ́ríà o. Àbẹ́pọ̀ ṣàkíyèsí pé ibi tó lọ lónìí àwọn ẹni ibi kan wà ń bẹ fi para. Tàbí tó bá fẹ́ lọ ibìkan tó rí pé ibi tó fẹ́ lọ yìí wọ́n máa dà nǹkan lẹ̀ bẹ́ẹ̀, àwọn ẹni ibi máa dà nǹkan lẹ̀. Èso yìí lásán ni. Àṣírí pọ̀ mbẹ́. Ìwé rere èso rẹ̀ là ń sọ fún yín. Rere ni gbogbo èèyàn mọ̀, ṣùgbọ́n orúkọ rẹ̀ táwọn àgbàlagbà máa pè lókè rẹ̀ gangan ìwé kẹlẹ́rùgbẹ́rù ní í jẹ́. Òṣòro lólódì kalẹ̀ bẹ̀rẹ̀ gbé, àjẹ́ lólódì kalẹ̀ bẹ̀rẹ̀ gbé, aláàfáà lódì kalẹ̀ bẹ̀rẹ̀ gbé, oníwòlíì lódì kalẹ̀ bẹ̀rẹ̀ gbé, oníṣègùn lódì kalẹ̀ bẹ̀rẹ̀ gbé. Gbogbo ẹni tí bá ti ń robi síyàn back to sender tó lé ni. Òun ni èso rere. Ojú báyẹ̀ lọ. A sì ń padà bọ̀ lórí ẹ̀ rere ìwé kẹlẹ́rùgbẹ́rù. Ẹni ọmọ yìí okùn tá a fà tó gùn wọn ní okùn yìí ṣe wá gùn báyìí òun ni wọ́n ń pè lóògùn. Eléyìí sáwọn oògùn gọ́gù o. Bá a ṣe bá lọ́wọ́ àwọn tó bí wa tí wọ́n ń ṣe táyé ń dúpẹ́ fún wọn ni
òun la fún yín ìyọ́ lẹ́m̀bẹ́ o. àwọn ewé kan ti ṣiṣẹ́ gba oògùn àwọn làwọn wọ̀nyí ẹ lọ sí yín fi ṣe advert fún yín gbẹ̀mí làní wọ́n bá lò ó ṣàdúrà fún mi bó sì bùnmi lọ́wọ́ èmi náà gbà ń gbà àìbá àmọ́ o lè ní ìdìtọ́jú ara ọkàn sí wa ọ̀sánwó ọ̀nàwó yẹn fún ọ ní nọ́mbà mi ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298 tó ń gbọ́dọ̀ ẹ̀ka sí +23480 3298 3298 yẹn fún ọ lọ́kàn sí +23481 33 155 111 +23481 33 155 111 nọ́mbà méjì Nàìjíríà mu tó bá ti pè é tí ò lọ ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n pé wásáàpù ẹ̀yọ́ sọ̀rọ̀ yẹn fún ọ ní nọ́mbà orílẹ̀‐èdè Benin sí àbí tá a bá bá wọn kó Nàìjíríà tá a bá wọn báyà Benin ni wọ́n dúró sí ìdúró sí Benin o má tún travel àwọn kọ́ńtírì míì ni o ṣùgbọ́n mo nílé ní Benin yẹn fún ọ ní nọ́mbà Benin +229 54 65 19 28 +229 54 65 19 28 níbo lọ́dọ̀ mi ní Benin tó bá gbéra láti Àjàṣẹ́ tó ń lọ Tọ́pá tó wọ mọ́tò báyà láti Fọ̀yìn ló ti ń bọ̀ Ìpòbẹ́lò ti ń bọ̀ wọ mọ́tò ti ń lọ Tọ́pá kó sọ fún wa pé ìwọ bọ́lẹ̀ ní Túndé Motors sórí pàfẹ́ tó jáde látara bíi Túndé Motors ti ń ta mọ́tò mu pàfẹ́ yẹn ni kò gbà mọ́ táwọn máa ń pè ní pàfẹ́ ọ̀nà tí wọ́n tó interlock sí ni wọ́n máa ń pè ní pàfẹ́ ọwọ́ àtọ̀ ọ̀nà náà premier von adwat ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀nà àkọ́kọ́ téèyàn kọ́kọ́ kàn lápá ọ̀tún òun ni premier von ọgbàbẹ̀ tó bá ti gbàbẹ̀ máa wọ̀ ọ́ kán ó rí táàsì láńlá kan kí ni wọ́n ń pè ní táàsì upstairs ní jẹ́bẹ̀ ilé alágbèéká náà wọn ò kún máa lọ through door máa lọ straight ní jẹ́bẹ̀ bó ṣe ń lọ through door ìyànà kan tó wà ní àgọ́ṣ ìyànà kan yà lápá òsì ní jẹ́bẹ̀ rọra yà kó gbé ẹsẹ̀ bàtà bíi 6 ilé kan tó kàn wọ́n kùn ní bí ọ̀dà pupa orange color ni ní apá òsì ó ti rí géètì ẹ̀ dúdú báyìí wọ́bẹ̀ ọ̀dọ̀ mi nìyẹn lágbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀yin ará Kútọ́nù màá lò bí ọjọ́ mélòó lọ́dọ̀ yín ṣùgbọ́n mò ń lọ Abidjan ni á dára fún wa o yáyẹ wa kò ní yẹ ẹ lẹ̀ gbogbo ohun tẹ́ ẹ fẹ́ òun lọ́lọ́run ó ṣe a ní gúrùpù mo ní public group mo dẹ̀ ní private group public group yìí anybody ló wà ń bẹ̀ ṣùgbọ́n kàn sáyé ìbéèrè ṣùgbọ́n private group owó ni wọ́n fi ń wọbẹ̀ yáyẹ wa o kò ní yẹ ẹ lẹ̀ ire kàbìtì nílé gbogbo wa o.